àwọn àfáà wa tírèsì pé àwọn ò rí nǹkan kan tá ànábì ṣe sákúà rẹ̀ fọ́lọ́hun lẹ́yìn Al-Qur'ani gbogbo yòókù wọ́n láfaradà rẹ̀ àmọ́ nǹkan ẹyọ kan tó ṣe sákúà fọ́lọ́hun ni yí pé وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. tó rọ́ ọmọ wàhálà tó ń ṣe kóhun tẹ́rà Al-Qur'ani gbà ó wà pé Kùránì yìí iná lókùn tẹ́wàá yẹn lónìí tẹ̀ ní yàtí mọ́ wọn náà àwọn àfáà ló ṣe sákúà rẹ̀ kó tó lọ fọ́lọ́run ọba ipe àwọn lọ́run يا رب ipe إن wọ́n lọ قومي iná kọ́ ní اتخذوا هذا القرآن مهجورا. ipe wọ́n mọ̀ ti yà Al-Qur'ani yìí wọ́n yọ̀rọ̀ àwọn àfáà ní sọ́kọ́tù kéèyàn yà Al-Qur'ani lódì nǹkan mẹ́rin wọ́n fi tú wọ́n ní yíyàn lódì rẹ̀ ní ká má fẹ́ gbọ́ ọmọ أجر قراءته yíyàn lódì ẹ̀ ká má fẹ́ kà á mọ́ وسمعه yíyàn lódì rẹ̀ ní ká má fẹ́ gbọ́ ọmọ yíyàn lódì rẹ̀ ní ká má fẹ́ ronú nípa rẹ̀ mọ́ yíyàn lódì rẹ̀ ní pé ká má fẹ́ fà Al-Qur'ani ṣiṣẹ́ ṣe mọ́ أجر الاستشفاء به. àbí ká má ti ìwòsàn mọ́ Kùránì wọn ti gbé fún ogún nù o kò sí ń tọ́ ma fẹ́ jẹ lógún lọ́dọ̀ àfáà olówó lè ní fọ́ọ̀mù mi ní owó tó wà lákàntì mi wọn wíìlì ilé báyìí mo bùn mọ́tò báyìí mo bùn bọ́lọ̀ ń bá fi ń kún fún àfáà bónọ́ọ̀sì ni ìyíwò ìṣogun wa méjì náà lógún àfáà mímọ́ àwọn ìjòkó òun ká sọ ọkọ̀ sẹ́ ogún àwọn àfáà mi ogún tó kí bàbá kí ṣe òféfé fún ọ ó ti fún ọ ó ti gbógun lé ọ lọ́wọ́ ogún tó gbélé Ọlọ́run lọ́lọ́run bọ́ sọ yìí pé واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة. Al-Qur'ani rẹ̀ tí àìkọ́ ọmọ ká kí wá sí Al-Qur'ani nìkan gbogbo tíra tí bàbá yín tó fi mọ́ òun wọ́n náà mọ́ ká tíra ẹjọ́ ọ̀gùn àná wọ́n bìlí pé kí láàfi kéwú ṣe ìmọ̀ ní ń rèní lónìí kò sí agbára tó wà láyé lónìí tó kọjá mímọ̀ ẹ tó bá jáde nílé tó bá lọ sí mọ̀tàmárù tó ń pàdé àwọn obìnrin tí wọ́n ń fi ìmọ̀ dára ìwọ ọkùnrin gan gbàgbé ara ẹ̀ wọ́dà mo pàdé ọmọbìnrin kan ní Algeria kódà kìí ṣe mùsùlùmí ìjọba mi ló ń jẹ́ bẹ́ẹ̀ jùlọ òun kà lọ wádìí mímọ̀ ni o dọ́kítọ́rà ni wọ́n wá fún ní ìkọ́ wákàtí mẹ́rin ló fi sọ̀rọ̀ ibi lọ́sọ gbogbo ẹ̀ ó tírìtì ń jọ́nà pé Islam àti muskila fi ń bẹ fún Islam ó tó didi tíra ń tọ́ka kalẹ̀ lórí ibi mo jókòó sí omi sì ń bọ́ lójú mi pé yàrá èèyàn lélẹ́yìí àbájánu ètò ìfẹ́ àmọ̀ pé ìmọ̀ ti dowó lónìí ó ti dowó ẹnìkan wá jòkó mi sá jòkó ní mutamaru ó wá fún ní káàdì rẹ̀ ọkàn kankan sí káàdì ń wá fún obìnrin ni àwa débi tá a ti fẹ́ jòkó tá a fẹ́ ṣe dínà lálẹ́ la jòkó mo wá ń béèrè lọ́wọ́ ẹni yẹn pé ta ni ẹni tó po obìnrin yẹn sí pé kọ́ wá bá òun ṣe ìkọ́ nírọ̀lẹ́ wọn náà máa ń mú ní à ó ní mínísítà bíi báyìí ni ọ̀là kó gbádùn ẹ̀ ó gbádùn ọpọlọ rẹ̀ mo ní yín sì lọ máa lọ wàá jòkó wọn wá fà fún ọ dá mọ́sálà kan lọ wọn wá fún wákàtí mẹ́ta owó tó gbé fóbìnrin yìí ó tó sáyé kí eku ìmọ̀ ló bí. واذكر